agbébọn pa ọkùnrin kan lọ́nà oko, jí ìyá ìyàwó tuntun àtàwọn míì gbé lọ ní Kwara. Wàhálà dé o. Ọjọ́ ìbànújẹ́ ní ọjọ́ 16 oṣù kẹrin ọdún 2026 jẹ́ fọ́mọ ìlú kan nípínlẹ̀ Kwara pẹ̀lú bí àwọn agbébọn ṣe ya wọbẹ̀ tí wọ́n sì sọṣẹ́ ńlá. Ó yanilẹ́nu pé àwọn ìlú wọ̀nyí wà ní ìjọba ìbílẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Síbẹ̀ àwọn agbébọn yìí sọṣẹ́ láàrin òru ọjọ́ náà mọ́jú bíi pé wọ́n pín ara wọn ṣiṣẹ́ náà ni. Pábábárí rẹ̀ ní ti ọkùnrin kan tí wọ́n yìnbọn pa nílùú Làtánà níjọba ìbílẹ̀ Pátìjì. Ọ̀tọ̀ níbi tí wọ́n ti jí ìyá ìyàwó gbé àwọn èèyàn míì wọgbó lọ. Aago 7 àárọ̀ ni wọ́n wọlé o. Iléeṣẹ́ ìròyìn wa ó bá ọ̀kan lára àwọn olùgbé agbègbè Làtánà sọ̀rọ̀. Ọkùnrin tí a forúkọ rẹ̀ pamọ́ náà sọ pé aago 7 àárọ̀ ni wọ́n ya wọ̀lú o. Bí wọ́n ṣe wọ̀lú ni wọ́n pàdé ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Ìdábáni Yàgúrù lójú ọ̀nà oko rẹ̀. Ó ṣèlérí láàánú pé bí wọ́n ṣe rí báyìí ni wọ́n yìnbọn fún un, ó sì kú lójú ẹsẹ̀. A ò mọ ohun tó ṣẹlẹ̀ láàrin wọn tí wọ́n fi yìnbọn pa á, àmọ́ ó ṣeéṣe kó jẹ́ pé ó gbé ìgbésẹ̀ láti dí wọn lọ́wọ́ ọ̀sẹ̀ eléyìí tí wọ́n fẹ́ ṣe ni o. Ìgbà tí wọ́n pa ọkùnrin náà tán ni wọ́n ya wọ inú ìlú, wọ́n sì lọ tààrà sílé ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sanni àmọ́ tí ọ̀pọ̀ mọ̀ sí Master. Wọ́n sì jí gbé lọ. Látìgbà náà ní ìlú ti wà ní inú fu àyàfu tí kálukú sì ń rìn tìfura. Ọkùnrin náà ṣàlàyé pé títí di àkókò tí òun bá iléeṣẹ́ ìròyìn sọ̀rọ̀ lórí aago yìí, àwọn agbébọn náà ò tí ì pè láti mọ ohun tí wọ́n fẹ́ o fún ìtúsílẹ̀ Sanni Master. Èèyàn 5 ni wọ́n jí gbé lọ ní Odò Ọ̀rẹ̀. Bákan náà ní ìlú Odò Ọ̀rẹ̀ níjọba ìbílẹ̀ Ìsìn, àwọn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni a gbọ́ pé wọ́n tún jí gbé lọ. Arákùnrin tí a bá sọ̀rọ̀ lórí aago, Lékan Adéwoyè, ó sọ pé aago 2 òru ni wọ́n dé tí wọ́n ṣínà bọ́bọ́lẹ̀. Aago 2 òru ni wọ́n dé, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn lákọlákọ láti dá ìbẹ̀rù bojo sílẹ̀. Àwọn èèyàn 5 ni wọ́n lọ ká mọ́lé tí wọ́n sì jí wọn kó lọ. Ọ̀kan lára wọn ni Alhaji Yusuf Yunusa tó jẹ́ olóṣèlú àti olùdásílẹ̀ ilé ẹ̀kọ́. Adéwoyè fi kún un pé ẹnìkankan ní inú ìlú kò tí ì gba ìpè kankan láti mọ ohun táwọn ajínigbé náà fẹ́ o láti tú àwọn tí wọ́n jí gbé lọ sílẹ̀ láì farapa. Iléeṣẹ́ ìròyìn wa pe alága ìjọba ìbílẹ̀ Ìsìn, ìyẹn Benjamin Jọláyẹmí, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti mọ ètò tó ń ṣe láti dóòlà àwọn tí wọ́n gbé àti láti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí. Alága náà sọ pé ọ̀rọ̀ ètò ààbò ni o, òun ò lè sọ lórí aago, mi ò lè sọ lórí aago ọ̀rọ̀ ètò ààbò náà. Bẹ́ẹ̀ ni Jọláyẹmí bẹ́ẹ̀ ló sọ o. Wọ́n gbé ìyá ìyàwó àti alábàáṣiṣẹ́ kan náà gbé ní Gáìdẹ̀ra níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. Èèyàn 2 ni ìròyìn sọ pé wọ́n tún jí gbé lọ. Ìwádìí fi hàn pé ọ̀kan lára àwọn èèyàn náà ni ìyá kan tó yẹ kó jókòó gẹ́gẹ́ bí ìyá ìyàwó níbi ìgbéyàwó ọmọ rẹ̀ lọ́jọ́ Ẹtì ọjọ́ 17 oṣù kẹrin yìí. Ìwádìí sọ ọ́ di mímọ̀ pé yàtọ̀ sí ìyá ìyàwó náà, wọ́n tún gbé èèyàn kan tóun náà wàá bá wọn ṣe àjọyọ̀, wọ́n tún gbé òun náà sá lọ. Bí nǹkan ṣe ń lọ nìyẹn nípínlẹ̀ Kwara. Bí wọ́n ṣe ń pani lónìí ni wọ́n jí ni gbé lọ́la. Kó lọ kó ṣàánú wa ni o. Ohun tó tún ṣẹlẹ̀ láwọn ìlú 3 ọ̀tọ̀ọ̀tọ̀ la tún mú wá sétí gbọ̀nyìn. Àfẹ́kẹ́tì yín ó di bí nǹkan ṣe ń lọ. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.